Ta ni ọ̀run òkè? Ta ni ọ̀run odò? Ta ni ọ̀run òkè? Ta ni ọ̀run odò? Lọ́dọọdún bá ṣe máa mú wá fún àkọ́kọ́ nù. A máa mú wá fún àkọ́kọ́. Ẹ lọ máa gbé yẹ̀wò tẹ́ ẹ bá délé. Mo sọ pé yàrá ìmọ̀ yàrá àpapọ̀ odò. Nílé Àjàgùnmọ̀lẹ̀ ibẹ̀ ni àṣírí ayé ń gbé. Tí wọn ò bá ti bá wọn mú mi múlẹ̀ nínú ilé Àjàgùnmọ̀lẹ̀ bá pàtó ayé ìlú òde ìsọkúnkún lọ. Ẹ̀sùn ta ni gbọ́dọ̀ ti ń dàlúrú lọ́jọ́ tó bá mi ò sọ sí títí di wákàtí ó ń dàrú ìwé mo sọ sí mo parí mọ́ wọ́n sọ̀rọ̀ ẹ̀là bẹ́ẹ̀ lábẹ́ gbọ́ gbogbo ilẹ̀ máa gbọ́ ó rìn kọjá inú ọdún náà sì ni mo sọ sí lẹ́nu ilẹ̀ mọ̀. Ta ni ọ̀run òkè? Ta ni ọ̀run odò? Mélòó ni ẹ̀là tó wà láyé? Mélòó ni kí ni ẹ̀là tó wà láyé? Wò ó, mẹ́ta ni ẹ̀là, méjì ni ojúlówó, ìkan ènìyàn. Mẹ́ta ni ẹ̀là, méjì ni ojúlówó, ìkan ni èèyàn. Ẹ̀là ènìyàn ní ẹ̀là ọmọ òyìgí. Ṣé o mọ̀ pé mo pàtó bá ń gbọ́ ọmọ abẹ́ ti búyẹ̀kẹ́ ọmọ táwọn pé ọmọ bá ń gbọ́ lára àwọn ọmọ tó wá bá ìyàjọ orúkọ láyé nù. Ẹ̀gbọ́n mi yé nínú àwọn tó wá bá ìyàjọ orúkọ nínú wọn ni ọdún ọmọ ẹ̀là wà, ọdún ọmọ ẹ̀là tó ń pè ní ọdún ẹ̀là. Ẹ̀gbọ́n mi yé ọdún ẹ̀là kọ́ ni ọdún táwọn ń ṣe o. Ẹ̀gbọ́n dáadáa ọdún ẹ̀là kọ́ ni ọdún tiwa. Ọdún ẹ̀là orúkọ jọra wọn ni ọdún ẹ̀là abíhùn níjọ́ tá à ń ṣọdún ẹ̀là ni. Ṣé ẹ̀là ẹ̀ńtẹ́ni mi mọ̀? Ọdún ẹ̀là òun bá ọdún jó kọ ọmọ tá a bí lọ́jọ́ ọdún ẹ̀là ní jẹ́ ọdún ẹ̀là. Ẹ̀là gbọ́ngàn là ń ṣọdún fún. Ẹ̀ńtẹ́ni mi mọ̀ bẹ́ẹ̀. Méjì ni ẹ̀là, mẹ́ta ni ẹ̀là, ìkan ni ẹ̀là ọmọ òyìgí tí ń bá ìyá rẹ̀ jókòó. Ìkan ni ẹ̀là òpìtàn, ìkan ni ẹ̀là òpìtàn olóore àjìkí, ìkan ni ẹ̀là òṣòdì, ẹ̀là òṣòdì, ẹ̀là òṣòdì kí ni mo pè é? Ṣé wà pẹ̀lú mi? Ní yàrá ọdún kí n máa mú kọ̀ọ̀kan. Ọdún ìyá olówù ọ̀tọ̀. Ọdún ìyá olówù ọ̀tọ̀. Ọdún ẹ̀là ọmọ ẹ̀là ọ̀tọ̀. Ọdún ọmọ ẹ̀là ọ̀tọ̀. Ọdún ọmọ ẹ̀là ìyẹn ni ò ṣeun. Ọdún ọmọ ẹ̀là ìyẹn ni ò ṣe èèyàn. Ẹgbẹ́ mi yé ìyẹn ló lọ bóbìnrin ọ̀gá ẹ̀sùn. Ìyẹn lọ dalẹ̀. Síbẹ̀ ọ̀nà tó ní ọmọ mélòó lẹ̀dú bí tó máa lé ìkànsọ́nù. Ẹ fọdún ẹ̀là kó pọ̀ wálé o. Bàbá abárápẹ́tù òde bí tó bá wọ́n tó tẹ̀ sí pẹ̀pẹ̀. Ìparí ìyẹn nìyẹn. Ẹ sọ fọdún ẹ̀là kó pọ̀ wálé o. Bá abẹ́tù ṣe kí ni o? Bá abẹ́tù tẹ̀ sí pẹ̀pẹ̀. Ìyàrá ọdún ẹ̀là ni ọmọ ẹ̀là kò kí ń ṣe ọdún. Ìyá olówù mọ̀ á kí bá méjì bí tó máa gbé yàn lọ́wọ́ rẹ̀. Ó ní ṣọ́ngíṣọ́ kò jẹ́ ká bá ẹyin lójú. Ìfẹ́ ò jẹ́ ká tẹ rẹ̀ mọ́lẹ̀. Ọ̀tẹ̀ ni ò jẹ́ kẹ́yẹ ọmọ olórí bàbá tó bí lọ́mọ díbá fún ọdún tí ń ṣèyá olówù. Ẹbí fọdún rere kó bọ̀ wálé o, èèyàn rere ìgbélẹ́yìn ilẹ̀kùn, èèyàn rere nìyá ọba nínú ìlú. Àbí táyà rere tó yọ ọba, ìfàní kó bọ̀ wálé. Ó lọ́dún ọmọ pé ọdún ọmọ láriwo, ẹ̀rùn láwá kò sì máa gbà. Àṣèyí ṣàmọ̀dún àwọn kò sì dé kò sóko díbá fún ọlọ́pàá ìrìnlẹ̀ kéésì. Ó lọ mú ọdún tó jọ bí èsì wáyé ọdún nù.
ọdún tó ti kí ni o ọdún tó jọ bí èṣí ojúlówó ọdún nù èṣí ni ọdún tó ti kọjá tó ọdún tá a ṣe léṣí tá a kú tó bá jọ àtúrántí ẹ̀ sẹ́kọ̀ọ́ mi yé ọmọ tá a bá bí nínú ọdún yẹn a máa pè wọ́n ní ọdún jọ wọn kì í bá nǹkan kan dórúkọ wọ́n yí fara tì sí nǹkan kan ẹ máa rí ìwé jf ọdún jọ wọ́n bí bàbá rẹ̀ lọ́jọ́ ọdún kéréké tí ìṣọdún léyà tí ìṣọdún mùsùlùmí tí ìṣọdún Ifá tí ìṣọdún kankan tó ṣe ojúlówó ọdún tá a mọ̀ sí new year. ẹ̀sùn new year lọ́dún tó jọ bí èsì tá a tún bẹ̀ sí ní kàmí látọjọ́ náà ọmọ tá a bá bí ń jọ new year ọdún jọ lórúkọ rẹ̀. ọmọ tá a bá bí ń jọ ọdún Fá kí ló kọ rẹ̀ ọdún Fá. ẹ máa lọ́wọ́ ọmọ ọdún Fá káàkiri sí lẹ́kọ̀ọ́ àbí wọn níjọ́ kí ni ìjọ ọdún Fá ni. ọmọ tá a bá bí ń jọ ọdún Ẹ̀là yóò máa jẹ́ ọdún kí ni ọdún Ẹ̀là. mo lè bá lẹ́nu yẹn dáadáa ẹ̀ ń dé ká máa mọ ní kọ̀ọ̀kan. táwa ní ọ̀run òkè ta ní ọ̀run odò ta ní Ẹ̀là Òṣòdì ta ní Ẹ̀là Òpìtàn. ṣé o kọ́ mo ti yọ Ẹ̀là òyì kíkó bẹ́ẹ̀ fún yín mélòó ló kù? òkú méjì. Ẹ̀là Òṣòdì ní Ajagunmọ̀lẹ̀ olúwo láti ń bẹ lóde ọ̀run. Ẹ̀là Òpìtàn ní Ẹdùn Ẹlẹ́yinjú Ẹgẹ́. Kó bá ṣọ̀rọ̀ ẹ̀tọ̀ kẹ́tù gbéyàwó ìwọ Ẹdùn kò lè fi tọ́jú. Ẹ̀fùn ìyàrá kan láwọn àwọ̀ Ẹdùn sí láyé. Ẹdùn ní ọ̀run odò Ajagunmọ̀lẹ̀ ní ọ̀run òkè kì í ṣe Ọlọ́run ọba ló jẹ lórí gbogbo wọn. Ajagunmọ̀lẹ̀ ní ọ̀run òkè Ẹdùn ní ọ̀run ìsàlẹ̀ ọ̀run ojú ọ̀run ìsàlẹ̀ kan ọ̀run odò kí ló pé ọ̀run odò Ajagunmọ̀lẹ̀ ní ọ̀run òkè Ẹdùn ní ọ̀run odò. Nítorí tí Ẹdùn tó wá Ajagunmọ̀lẹ̀ wálé lọ ní kì í ṣọmọ Ajagunmọ̀lẹ̀ kò lè wọlé ní ilé wo ilé tó kọ́ lẹ́yìn ni àbí ìta àjọkọ́ ló bẹ̀rẹ̀ ìtàn bí ilé ṣe dúró. Àwọn tó gbàgbé nǹkan lẹ́gbọ́n sọ fún wọn kí lẹ jẹ kẹ́ tó gbàgbọ́ wọ́n ike ìkòkò ọ̀wọ̀wọ̀ lẹ jẹ kẹ́ tó gbàgbọ́ wọ́n ike ó pa wọ́n nítàn. Níbo láwọn àwáyà mi náà sì dájé ẹ̀yẹ èèyàn mi tó bá sọ̀rọ̀ àwọn máa ń wà ní a máa ń pè pọ̀ torí pé nílẹ̀ Àjàgùnmọ̀lẹ̀ ó wà lórúkọ. Gbogbo kálukú ló nítàn mẹ́fà tí Ẹdùn pìtàn àwọn tó kù lé wọn rántí pé ẹni t'Àjàgùnmọ̀lẹ̀ sọnù Ẹ̀là Òpìtàn nù nígbà wọ́n gbé tọ̀ ẹ̀dẹ́ tó bójú bá pé ẹlẹ́dà wí tó bá dé yóò pa yín nítàn ìtàn ló wáyé ẹ̀ wá pa kò mọ̀ mí ju ìtàn lọ. Ẹ gbọ́ mi dáadáa kí ló ń pè ní ìdè sísun náà kó lè máa yé yín dáadáa kó lè yé yín. Ẹ lọ bèèrè ní gbogbo àgbàgbà ìdè ò kì í ṣe ìlẹ̀kẹ̀ o àmú ìlẹ̀kẹ̀ fún ìdè ni o. Ẹ̀sùn ìlẹ̀kẹ̀ wọn bàbá yìí bó ṣe wà yìí ìlẹ̀kẹ̀ ìsòdè ni ìlẹ̀kẹ̀ ìdè ni o. Ẹ̀gbọ́n mi yẹ kí ló ń pè ní ìdè ìmùlẹ̀. Kí ló pé ìmùlẹ̀ láàrin èèyàn méjì tábà sòdì fún ọmọ aṣèmùlẹ̀ láàrin ọmọ àti Fá ọmọ yìí kò gbọdọ̀ bá o kò tó lọ bá fẹ́ lọ́wọ́ máa ṣe o àwọn àti ọmọ yìí máa lọ bí ọ̀sẹ̀ kan fáwọn òkú ti di ìyàwó fáwọn títí tí ó fi pọ́jú lọlé ọkọ ikú ò ní pa tó bá fẹ́ lọlé ọkọ àwọn náà ò ní sí lọlé ọkọ lẹ́yìn Ifá á lọ gbà lọ́wọ́ ọkọ Fá àwọn á lọ rè fọkọ ayé ibẹ̀ la ṣíkà àdéhùn tá a bá ti fi fọ́kọ láì túdé Ifá àti dalẹ̀ Ifá anything tó bá ṣẹlẹ̀ a máa gbà fọlọ́run ní. Ẹ̀sùn torí ìsòdè Ẹ̀là Òṣòdì ní Ajagunmọ̀lẹ̀
ẹ tó ń wáyé ìbúra kò ní bá èèyàn ẹ̀sìn kò ní bá ẹ ṣe nǹkan kan tẹ́ ẹ̀ bá ní máa búra kò sólúwà ẹ̀ lábẹ́ òrùlé ọ̀hún yìí ó gbọ́dọ̀ búra pẹ̀lú ẹ̀ kó tó fi nǹkan kan hàn ìdí nìyí tó jẹ́ pé lẹ́mìí bí bàbá mi sọ̀rọ̀ ìmùlẹ̀ á kọ́kọ́ búra bí ìyá bàbá mi sọ̀rọ̀ àṣírí á kọ́ sí kí ni á kọ́kọ́ búra tó yí tó bá dalẹ̀ ní èmi ò ní dalẹ̀ tó bá pè mí tó bá bà mí láyé jẹ́ mi ò lè bà láyé jẹ́ kí ni ó wàá gbèjà mi nígbà tí mi ò lè lọ padà bàtí bàbá mi gbà mí kò lórí gbà á láìṣe láyé rò kí ni ó wàá gbèjà mi nígbà tí mi ò tó bẹ̀ láti gbà padà bí èèyàn kan bá ba ìjọ jẹ́ kí ni ó gbà mí lọ́wọ́ ẹ̀ kí ni ó gbàjọ lọ́wọ́ ẹ̀ bí èèyàn bá wù àbàjẹ́ nínú ìjọ ìwé ogún ọdún mọ́ ìbá máa ṣọ́gbèsè ayé ẹ̀ ní torí ó bá jọ ìdúrà kó tó lọ. Torí mi ò gbọdọ̀ perí ẹ̀ wọ̀ mi ò gbọdọ̀ perí ẹ̀ ọ̀dàlẹ̀ di méjì nìyẹn ọ̀rẹ́ mi dà mí máa dà ọ̀rẹ́ mi ọ̀dàlẹ̀ di mélòó ó di méjì bí èèyàn bá dalẹ̀ ni mo bá kọ́ ní mẹ́wàá mo sì máa ṣọ́gbèsè ayé ẹ̀ torí èyí ni ó jẹ́ kí n ní fọkànbalẹ̀ láti bẹ́ẹ̀ lómi ìbúra ẹ̀kọ́ ti bá kọ́ nínú ìbúra tiẹ̀ ni ó fi mí lọ́kàn balẹ̀ pé ìbúra yọ ìjìnlá ni ẹ̀sùn torí ò lè jẹ̀gún adìyẹ ìranà kì í ṣojú àjẹbí tí n bá ti bá ẹ múlẹ̀ gbogbo tó bá ṣe fún mi àṣegbé ni lọ́dọ̀ tiẹ̀ lálọ́ tèmi máa wẹ ń dájọ́ múlẹ̀ lọ́dọ̀ ẹ̀ torí àdéhùn tí màá ti ẹ̀jọ́ ṣe ní pé mi ò ní dá ẹ̀wọ̀n ò ní dà ìwọ́n dẹ̀ dà mélòó dẹ̀ dà ẹ̀ mọ̀ sáwọn bùrà kí wọ́n ní bùrà wò tó lè mú wọ. ẹ dáhùn èyí tó fàtẹ́ bí mi ò ní bá ẹ ṣe kọ́kọ́ pọ̀ láì bá ẹ dá bùrà ni wàá gbọ́dọ̀ tó bùrà torí mi ò dẹ́bi àti dalẹ̀ bí ọ̀bọ wa dalẹ̀ ó kù wà tó lódì wá bí n bá fẹ́ràn ẹ bí iná tó bá ti ní òòlè bá mi búra èmi àti ẹ ò lè ṣe pọ̀ á máa kíra ni o. tàwọn lè là Òṣòdì tani ẹ̀ la ọ̀dùtọ̀ Ajagunmọ́lé ní ẹ̀ la Òṣòdì torí gbogbo nǹkan tí ẹ̀ awo ni tí mo ní gbogbo nǹkan tí ẹ̀ awo ni tani ẹ̀ la ọ̀dùtọ̀ tó jẹ́ ẹ̀dùn yìí níbo láwọn wá sí sọ pé mo sọ bẹ́ẹ̀ lẹ́nìí máa sọ pé o gbọ́ lẹ́nu awúrẹ́ làwọn ó sọ fún ẹ pé ẹ̀ la ọ̀dùtọ̀ òun ní ìjìlámọ́lápọ̀ọ́dà ẹni ọgbọ́n pàbí ọtí ọmọ aṣáko igi olóòrà tó bá ṣàwọn olóòtọ́ wá ní ṣó ṣàwọn ṣó fóòtù tó dọ̀rọ̀ àgọ́. ẹ̀sùn tó o bá tí ìfodò o tí mọ odò o tí mọ ọ̀run odò ló jẹ́ bẹ́ẹ̀ tó o bá tí mọ ọ̀run odò nígbà tí o tí ì lè ṣe pọ̀ o tí ì dáwọ́ wa wàá ṣàwọn wàá fodò wàá dọ̀rọ̀ àgọ́ ìyẹn lọ́rùn ìsàodò. Tí mo pè é ọ̀run odò ẹgbẹ́ mi yé àwọn méjèèjì babaláwo ni wọ́n látòdò Olódùmarè lọ ti kọ́ fá wá Ọ̀rúnmìlà ló kẹta wọn Ọ̀rúnmìlà ló wá di ayé mú àwọn ti bóde mú ẹnìkan ṣọ́ ayé ẹnìkan ṣọ́ ìsàodò ẹnìkan ṣọ́ òkè omi la fi dá ayé omi lodò kí ló pé omi ni odò omi ló kọ́kọ́ wà láyé kérúpẹ̀ wọn tó débẹ̀ a lè ti kó àwọn nǹkan kan agbára sínú omi ẹnìkan gbọ́dọ̀ lè máa kọ̀ńtróòlù omi yẹn ìyẹn ni ọ̀run tí wọ́n dá fún wọn tó jẹ́ Ìjìlámọ́lápọ̀ọ́dà ọmọ ẹranko yáyò. ẹgbẹ́ mi dáadáa ẹ̀dùn ni àwọn wá sí ẹ̀dùn ni bí ọba jẹ́lẹ́gún ọmọ ẹ̀dùn ni bí ọ̀jáwọ́ bá ọmọ ẹ̀dùn ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí bàtọ́ yẹn máa kọ́kọ́ pín mẹ́ta lọ pín sí ọtọ́ tó pín sí oyè ọ̀nà tó kù nígbà tí wọ́n ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìran wọn ìran odò ni bí egun bá dókè odò tí òjú bá odò nǹkan ó ṣe lókè ẹlẹ́mi ni mo sọ bẹ́ẹ̀ fún yín so fún díẹ̀ yìí ọ̀run òkè ọ̀run ìsàlẹ̀ ọ̀run ni méjèèjì àwọn méjì ní ewu
tó wà lẹ́nu ilé gbódù lẹ́nu ilé olóòṣà lẹ́nu ilé mọ̀lẹ́kẹ́ tó wọbẹ̀ tó o bá ti túbà ìwọ̀ ọ̀tún kó o túbà ìwọ̀ sí o tó lé mọ̀lẹ́ wọ̀. Mú yẹn dání lẹ́nu o mú yẹn dání o má fi jẹun wípé Àjàgùnmọ̀lé ní ẹ̀la Òṣòdì Ìjílámọlápọ̀dà ní ẹ̀la Ògùntàn. Àjàgùnmọ̀lé tó jẹ́ Òṣòdì yìí ló ní ògbóni ló ní ìmùlẹ̀ ló ní gbogbo àwo tó ní bọ́ ṣe pé ìyẹn ọ̀ṣọ́rọ̀ ìwé bí ẹ bá fẹ́ béèrè bọ́ ṣe pé a ó tún sọ fún oyè ibi tó pẹ́ lọ a ó tún sọ fún nígbàlùkù lù ìjọ tó gba owó a ó sọ fún. Ilé Àjàgùnmọ̀lé ní ìtàn pé ibẹ̀ ni ìtàn wà òun ló lè pìtàn ọmọ lè pìtàn bàbá ẹ̀ àfihàn ọba tí bàbá bá pa fún un ètí bàbá sọ fún ló máa dì mú kò lè pìtàn ìwáyé bàbá ni yóò pìtàn ìwáyé ọmọ rẹ̀. Wọ́n sọ pé ilé Àjàgùnmọ̀lé gbogbo ayé ló ní ẹrù méjì pé la fi gbé dúró òkè àti odò. Ẹ jọ̀ọ́ tàbá wá sọ̀rọ̀ òkè ṣe títí wà bí abẹ́tí tíráàbù tàbá wá sọ̀rọ̀ òkè òfurufú ni mo sọ pé ní àbórí yẹ̀pẹ̀ ayé. Ẹ dáhùn ṣé òfurufú ni mo sọ pé ní àbórí yẹ̀pẹ̀ ayé táwọn aláyé mà lọ. Àjàgùnmọ̀lé ló láyé torí ayé lọ́run tí ẹ náà sọ oṣooṣù ọ̀run. Kí ló wí? Òun láyé torí òun ìmọ̀lẹ̀ gbogbo ọba. Òun ló ṣà tọba jẹ́ igbákejì fún un. Ẹ dáhùn sọ fún ọ̀run mẹ́la. Àjàgùnmọ̀lé ló ní adé. Àjàgùnmọ̀lé ló ní adé. Ìdí nìyí tọ́ba ò ní jẹ láì wọ ìpèbí tọ́ba bá dé pèbí Àjàgùnmọ̀lé láfi hàn ọ́ lóde òní níjọ́ tí wọ́n ti fa Àjàgùnmọ̀lé mọ́ba lọ́ba ò ti láṣẹ lẹ́nu wọn ẹ dáhùn tó fún ọ nílò. Níta wa tún wò lé nìyí mo yẹ dání ní ọba kó má fi jẹba tó bá ní béèrè lórí ẹ̀ lọ́jọ́ wájú máa béèrè o torí èmi ti dé o. Láti 2024 gbogbo ọ̀rọ̀ tí ò dé sí kọjá èsì ẹ̀ ti dé torí mo ti di pé irúnmọlẹ̀ dé o. Ẹ̀gbọ́n mi yé eégún tá a bá rìnrìn àjò tó dá àkọ́dọ̀ bínú tá a bá bínú eégún máa fi wọ̀ balẹ̀ á bí eégún léèrè pé kí la tún lè ṣe sí gbogbo ọdún tí ló wá kọjá. Àbí kò yẹ ká béèrè fún dé yìí yóò dá fún gbogbo wa yóò rọ̀ wá lọ́rùn. Lẹ́ni yìí ọ pàdé gẹ́gẹ́ bí a ṣe máa ń pàdé Àjàgùnmọ̀lé nígbà náà. Òun lè rí Àjàgùnmọ̀lé èèyàn tó wọṣọ Àjàgùnmọ̀lé ló máa bá pàdé. Ọ̀pọ̀ mi yé tó bá ṣe díẹ̀ sí Olùgbàlà máa wọlé ó máa paradà ó máa di àrólé Àjàgùnmọ̀lé. Tó bá dàrólé Àjàgùnmọ̀lé ó máa wá wúre fún ẹ ìwọ náà máa wúre fún ara rẹ. Lórí ìdúró yìí wàá ti yàn pé kó tó máa lọlé tó o bá yàn pé orí tẹ́lẹ̀ bọ́ orí ẹni bíbọn tó ń là ọ̀rọ̀ tó ti ń lọ ní bá sọ fún ọ. Tó o bá wá pọ̀ ní etí rí òde má sọ orí tó yàn pé ìyẹn ló ṣe kó padà sọ́dọ̀ babaláwo bá kí ni ṣe torí ìfi gbèdè bóyá ní nǹkan tí wàá kọ́ bọ kó tó lọ bọ orí yẹn.